You are welcome to ATYO TV. If you are new on this YouTube channel, please kindly subscribe and turn on the notification button so that you can be notified whenever we upload another new video. Bàbá arúgbó èèpà o, ìrìn àìkú lọlá o, èèpà o, òrìṣà o, èèpà o. Ìrìn àìkú lọlá o, èèpà o, òrìṣà o, èèpà o. Ìrìn ojú àlá o, èèpà o, òrìṣà o, èèpà o. Ó wúra wọ̀ kó ṣe bí òṣùpá, Ọlọ́run ò fúnra wọ̀ ṣe bàbá arúgbó mọ́yà tó fi ládé, èmi náà á tún gèlè wé. Bàbá arúgbó èèpà o, òrìṣà o, èèpà o. Ìrìn ojú àlá o, èèpà o, òrìṣà o, èèpà o. Ó wúra wọ̀ kó ṣe bí òṣùpá, Ọlọ́run ò fúnra wọ̀ ṣe bàbá arúgbó mọ́yà tó fi ládé, èmi náà á tún gèlè wé. Bàbá arúgbó èèpà o, òrìṣà o, èèpà. Ìrìn àìkú lọlá o, èèpà o, òrìṣà o, èèpà o. Ó wúra wọ̀ kó ṣe bí òṣùpá, Ọlọ́run ò fúnra wọ̀ ṣe bàbá arúgbó mọ́yà tó fi ládé, èmi náà á tún gèlè wé. Bàbá arúgbó èèpà o, èèpà o. Ó wúra wọ̀ kó ṣe bí òṣùpá, Ọlọ́run ò fúnra wọ̀ ṣe bàbá arúgbó mọ́yà tó fi ládé, èmi náà á tún gèlè wé. Bàbá arúgbó èèpà o, òrìṣà o, èèpà o. Ọbàtálá, ọba Táìsà, ọba takuntakun lóde ìrànjẹ́ ilé bàbá arúgbó èèpà, òrìṣà ńlá èèpà, ọ̀dàmọdáyà èèpà, ikú jíjẹ nínú ṣẹ́ṣẹ́ fún ọ̀dàmọdáyà, aláàsí ọlà èèpà o, èèpà o, èèpà o. Ọbàtálá èèpà o, bàbá arúgbó èèpà. Ìrìn àìkú lọlá èèpà, kò ṣe mọ̀ ní èèpà. Ikú jíjẹ nínú ṣẹ́ṣẹ́ fún bàbá arúgbó èèpà o. Bàbá arúgbó pè wá o, Ọbàtálá tún tà wá ṣe. You are welcome to ATYO TV. If you are new on this YouTube channel, please kindly subscribe and turn on the notification button so that you can be notified whenever we upload another new video.